sí hospital. So I'm a police officer. I'm serving here. So it's true. We have been telling them any gunshot, you cannot just dabble to it. But normally we used to tell them, doctor. We have had several meetings with doctors. If you see bullets, treat that person, but don't allow that person to go until police come. Because if you are saying that we are waiting for police, and in the course, and then with the situation in town now. Exactly. Because the situation is not taking treat your town man. Only matter I saw the police at all. But police must be a country. But there's media. So I'm on live now. So I just want to extend the issue to the whole world and to Nigerians that this very Fulani of a thing, X-Men or bandits, it is real, whether you like it or not. But my advice for our police officers, come àwọn èèyàn problem everybody bá ń defend ara wọn ẹ̀yin náà lè máa fún wa ní àwọn ẹ́díkì tẹ̀ ń fún wa. We need to defend ourselves. They are the corridor. Not that they are far to us again. Wọ́n ti wà nínú ilé already. Just ìdí ayẹyẹ here on my way to Ajah. So I want to pass through Ìjẹ̀bú Òde. Mo kọjá cream. Síwájú tán ní. Kí ló ń pè àkọjá ẹlẹ́pẹ̀. Tí understand. So àwọn lè jáde wá up to 30 straight bullet. Ọlọ́run ló ṣe ẹ máa dúró àwọn èèyàn tó máa ti lose life wọn sí right now. Wọ́n ń já mọ́tò dúró ni mi ìmọ̀ bọ́lọ̀ ń ṣe wa mọ́tò yẹn tí mo fi lè rí mọ́tò tán. Mọ́tò fẹ́ tán bùlù tán. Because bí mo ṣe rí pé wọ́n ti pọ̀ wájú no stop. So mo kàn lo courage yẹn. Thank God ìyá wa yìí bàbá wa yóò mira rárá. Bàbá wa yìí àwọn wà lẹ́yìn. Èmi wà lẹ́yìn. Ìyá wa tó wà lẹ́yìn yẹn náà pariwo pé alájí don stop. Mọ́tò yẹn tán ló wá balance padà. Ṣẹ́rí ìgbà tí mo balance báyìí àwọn mẹ́rin mi jáde from nowhere ni pé kẹ́ ẹ bá escape actually láti bí rúbì kọjá bí oríta káfẹ́dé ní station. Oríta kọjá bí station fẹ́dé ní. Tọ́ọ̀nù báyìí ayé mi wọn bí wà lè lọ mọ́tò orí mọ́tò yẹn ń fi báyìí ibi tí mo wá lọ àwọn náà ti reverse tí mo fi rìn yẹn reverse yẹn rough gan. So àwọn náà wò bẹ́ẹ̀ ni yìí tó bá gun àwọn ikú ni. So wọ́n lie down wọ́n straight wọ́n shoot láti ibi tí wọ́n ti lie down. Ọwọ́ tí mọ́tò mi máa tán padà báyìí wọ́n jíde sí wa ni. Calm down wọ́n sọ fún pé please don't shoot ó shoot lọ ni o àbí bíbá fẹ́ pé ọlọ́run ni calm down ló ń sọ fún mi wọ́n bẹ̀ pé please hold on bẹ́ẹ̀ làwọn yòókù náà ń shoot ṣe lọ́wọ́ tí yẹn gbé we post it now ṣéjọba sọ pé kí àwa ọ̀dọ́ kádẹ̀ kú ni tí wọ́n máa ń sọ fún wa pé kí everybody wọ́n sọ fún wa pé so èmi ò gẹ́gẹ́ bí ẹnìkan they should quote me o tẹ́mi bá rí ẹni Fúlàní ní premises mi I am going for my revenge o. They should take my work. Kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ikú kókàlùkù kú kápẹ́ ẹ̀kọ́ kú. Ọwọ́ tí ẹ̀ ní kúkú kan. Mọ́tò tí wọ́n accelerate tó ń lọ ìbọn ni wọ́n dà fún mọ́tò yẹn. They don't care. Ìbọn tó wọnú bọ́nẹ́ẹ̀tì báyìí ó fọ́ bátìrì. Ẹjọ́ ṣé náà tí mo wà ní? Ṣé mo jẹ bàbá Buhari lówó ni? No now ṣé mo wà ní north ni? Ṣé ilẹ̀ bàbá tèmi kọ́ lélẹ̀ ni? Àti gbọ́dọ̀ Ṣèyí Mákindé àti olórí burúkú ẹni tó bá sọ pé kó má revenge lórí àwọn X-Men yìí wọn ò ní sórí rẹ̀ tàwọn ọmọdé wọn. Láyé tẹ́ mọ́ tí tẹ́. A ti fún wọn lábẹ́rẹ́ ni. No, a máa treat wọn fẹ́ kí ṣe gbogbo ọdún ṣe. No, so my advice for youth Yorùbá ló ń sọ èmi ò sọ ẹ̀yà mi ò mọ Ìgbò rí o mi ò dẹ̀ mọ Yorùbá mi ò mọ Haúsá rí o mo ń bá Yorùbá tó jẹ́ ọ̀dọ́ sọ̀rọ̀. If you like sọ pé rọ ni tó bá wù yín kẹ́ support àwọn tó bá yẹ kẹ́ support ẹ jẹ́ ká tètè jáde sí we need to go out we need to move out ẹ jẹ́ ká fi hàn wọ́n this is our fatherland kó kálukú dìlú ẹ̀ mú náà ẹ jọ́ sọ̀rọ̀ ọ̀dọ́ ẹ bá mi share fídíò yìí look at this kéèyàn máa wá àkọ́ tó máa jẹ lọ kò ń ṣe ìdájí inú travel kò kí ń ṣe alẹ́ o. 8 o'clock mo ti gbọ́ ọlọ́wọ́dé àṣà àtìtàn tí wọ́n ti bẹ̀rẹ̀ news now ká tó take off now. Look at it now. Kò ṣe bí ìgbà tó rí wa nígbà tá a padà bọ̀ tó rí pé wọ́n ti shoot mi. Ọ̀kadà ni wọ́n fi wá gbé mi all the way from that place because mọ́tò wa ò lè move mọ́tò yẹn ìbọn ti bá gan.
ọlọ́run á ṣọ́ wa lórílẹ̀‐èdè yìí o ọlọ́run á dẹ̀ ṣọ́ wa nílẹ̀ Yorùbá torí ọlọ́run ẹ̀yin àfáà ẹ̀yin pásítọ̀ ẹ̀yin babaláwo ẹ̀yin ọ̀dọ́ gbogbo ìwọ tó máa ń ṣe ọmọ líle tó yẹ kó ọmọ líle ní àsìkò tá a fẹ́ lu ọmọ líle ẹ̀rẹ́ o àsìkò tó fẹ́ lu ọmọ líle ẹ̀rẹ́ rẹ̀ ọmọ líle tó lè fi gba reward lélẹ̀ kì í ṣe ọmọ líle tó yẹ kó wà kàn ṣe lásán tó wà kàn pa ẹ̀ for nothing sake come out I am ready to come out I am ready to come out mi ò jẹ bàbá Buhari lówó kọ́ńtì náà tí wọ́n mú kí n di ilẹ̀ Yorùbá mú. ọlọ́dẹ jẹ́ ó là ń sọ ọlọ́dẹ jà tó ká lù bá ní sí tó lè fẹ́ gba rẹ̀ lẹ́nu gbogbo mọ́tò wá sí ìbáyìí wọ́n ti já gbogbo báàgì everything ó ti já. so henry clearly báwọn Fúlàní ni. àdìmọ́ dáadáa àwọn gbogbo àwọn Àmọ̀tẹ́kùn wọ́n ti wọnú gbó yẹn ló ń sin báyìí àwọn Àmọ̀tẹ́kùn wọ́n ti rí bọ́ọ̀bá dé. ṣé yunifọ́ọ̀mù tí wọ́n wọ̀ ó nǹkan kan náà ni wọ́n wọ aṣọ tó jẹ́ pé bóyá bí aṣọ. wọn ò wọṣọ kankan wọn kàn dí àwọn akẹtẹ wọn àwọn wọn lu àwọn ọ̀kan bọ̀ bíi méjì inú wọn kò dé àwọn òde kan sójú ṣé ní bó ṣe jáde sí wa lọ́ọ̀kan ẹyọ kan la kọ́kọ́ gbọ́ nínú igbó wọ́n jáde sí wa wọ́n tó bíi 8 wọ́n shoot from far so mọ́tò mi fi ń bọ̀ mo kàn slow so ọwọ́ tí wọ́n ń bọ̀ lónìí mi mo reverse mọ́tò kan ti jẹ́ yìí gba tí mo máa gbá mọ́tò yẹn báyìí àwọn kan ti jáde látẹ̀gbẹ́ àwọn kan ti jáde báyìí. sọmi pé mọ́tò tí àti mọ́tò kan ló ń bọ̀ ní táìmù yẹn. mọ́tò kejì yẹn àwọn ni wọ́n kó gbogbo àwọn tó wà ń bẹ̀ ọ́ọ̀dù ó wà station bàbá arúgbó kan ni wọ́n ṣẹ́kù. bàbá yẹn ò lójú. bàbá yẹn ó wò ojú rẹ̀ dáadáa ó ní kan ló kù. wọ́n pa mẹ́rin tó kù lọ. àwọn ọlọ́pàá tó lọ bẹ̀rẹ̀ wọ́n ti kó Fúlàní méjì. wọ́n wà ní ìjà ìrọ̀ police station sí report ọlọ́pàá. wọ́n rí méjì mú nù wọn. àwọn tí wọ́n mú ní premises yẹn wọ́n wà ń bẹ̀ suspect ni wọ́n pè wọ́n wà níjà rẹ̀. táwọn ní premises ibi tó ti ṣẹlẹ̀. wọ́n má lọ máa sọ pé wọ́n má lọ máa béèlì wọn àwọn olórí burúkú kan ti wá fún béèlì wọn. so láàárọ̀ náà ló ṣẹlẹ̀. láàárọ̀ yìí. Jésù lọ́dọ̀ ṣé wọ́n ti bá yín yọ táǹbẹ̀ wọ́n ti bá yín. wọ́n ti yọ ẹ béèrè details. no wọ́n ti yọ locally a dẹ̀ ti lọ sọ spirit so wọ́n wá ní ká lọ gba report ní ìdí ayùn rẹ̀ because a ti lọ sórí ìta ìdí ayùn rẹ̀ a ti report sí so but a ti pa àwọn tó ṣe locally ẹ̀ pé ṣé wọ́n lè stitch ẹ̀ because wọ́n ṣì ń pè. ẹ mọ̀ bóyá ọ̀tá sì wà ń bẹ̀. no wọ́n ti yọ ọ̀tá ọ̀rẹ́ mélòó ló wà ń tán yọ. just one bullet. Ọlọ́run ló yọ yín o. gbogbo mọ́tò yẹn báyìí ni wọ́n ìbọn ti bàjẹ́.